Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun ètè fún wa lónìí. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá lónìí àti lọ́la. A yìn lógo torí pé ẹ̀yin ni ọba gbogbo ayé. A dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run gbọ́ àdúrà. A dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́. A dúpẹ́ fún ìtọ́jú. A dúpẹ́ fún ìpèsè. A dúpẹ́ fún ààbò. A dúpẹ́ fún ìtọ́ni. Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ògo ni forúkọ yín o. Lónìí bá ti parapọ̀ lórúkọ Jésù Kristi. Ọlọ́run á dáwọ́lé yín. Mo ní bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ń bẹ láàyè tó bá pé lóòótọ́ èmi àti akọ̀ á ní àwọn ní fi nǹkan kan kún orúkọ Jésù tá a sì ń parapọ̀ láti gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ní orúkọ Jésù Kristi. Orúkọ tí mo ṣe pè yín nísinsìnyí orúkọ Jésù kò ní já yín kulẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ó máa yin Ọlọ́run ṣá, ọkàn yín á balẹ̀, ẹ ó láyọ̀ nínú gbogbo. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a yìn Ọlọ́run fún àǹfààní ètò fún wa lónìí. A dúpẹ́ o nítorí pé ẹ̀yin náà ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa. A dúpẹ́ fún rírójú àti ríráàyè lórúkọ Jésù Kristi. Òun kò ní bayọ̀ yín jẹ́ lórúkọ Jésù Kristi. Ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún wa nípa prógrámù kan tí àwọn èèyàn ń ṣiṣẹ́ lé lórí bí oṣù 3-4 síbi tá a wà yẹn náà ti ń ṣe iṣẹ́ tó lágbára. Ẹ̀rí wọ́n ṣiṣẹ́ yẹn inú Ọlọ́run dùn sí, wọ́n sì ti ń ṣe àṣeyọrí. Program yẹn máa wáyé ní August ní ọdún tó ń bọ̀. Àdìdì sọ báyìí tó kó máa ná wa ní change díẹ̀. Kì í ṣe pa afẹ́fẹ́ nìkẹ́ni. Ibi tá a máa sùn àtóúnjẹ tá a máa jẹ hòtẹ́ẹ̀lì ló máa ṣètò ẹ̀ fún gbogbo wa. Wọ́n ti yanjú gbogbo ètò. Wọ́n ní tí a yọ gan àbí sà wọ́n ní tí yọ gan ẹ̀rí pé àdèbí àfọwọ́rọ̀ omi àfọwọ́ kò sí yẹn bẹ́ẹ̀ mọ́ fún ọjọ́ tí a ó lò ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a máa lò níbẹ̀. Mo sọ fún wa mo ní August ní ọdún tó ń bọ̀ ní tó bá ti di ọjọ́ Friday ọjọ́ kìíní nínú oṣù kọkànlá ọdún oṣù tá a fẹ́ mú yẹn ní 1st of November 2024 ẹ̀rí òun ni a máa ṣí registration lórí website wa. Ìdí tá a fi dájọ́ sí ni wípé I expect pé láàrin 30 days a máa fìlì iye seat tó wà ń bẹ̀ 100 ni pé mo ṣàn tẹnu mọ́ 100 yẹn. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá mo ní mi wá lè sọ ọ́ tó wá pé chairman fire conference committee wa tó wá pé àwọn tó wá ní bóyá ẹ̀gbọ́n wọn lónìí hòtẹ́ẹ̀lì tàbí àbúrò wọn tán lè pàṣẹ fún ṣùgbọ́n èmi àti wọn ti ra wọn ní àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀ o àwọn kìí family ẹnikẹ́ni o. So 100 seats ni àti ààyè ọmọdé àti ààyè àgbà àrí family mi tán jẹ́ 4-5 àwọn kan tí ń béèrè question lọ́wọ́ àwọn committee tí wọ́n fi tó mi létí. A máa ṣí website wa ní Friday November 1st yẹn pé ó kù bí ọjọ́ díẹ̀ síbi tá a wà yẹn la máa ṣí tó ti wà lórí website yẹn ṣùgbọ́n a fẹ́ dájọ́ sí ni a fẹ́ fi gbogbo oṣù November ká fi fíìlì 100 seat yẹn ṣùgbọ́n tá a bá ṣe ní on the 1st tí gbogbo seat bá pé ní on the 8th a máa ti padà torí pé a ò níbi tá a máa kóyàn sí. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nínú contract tí a sign pẹ̀lú wọn iye nọ́mbà tá a gbàgbọ́ wípé a lè fíìlì nìyẹn. A lè fíìlì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a fẹ́ take risk yẹn torí àti ṣe retreat ọjọ́ mẹ́ta rí ní London àti ṣe rí ní outside Nigeria. So a ò mọ bí ètò bẹ̀yẹn ṣe lè rí torí pé tó bá di bí owó ń gbà mí àwọn kan ẹ sanwó fún wa o àwa gan la fẹ́ náwó bẹ́ẹ̀ ni. So ṣe rí ọjọ́ mẹ́ta ní retreat yẹn ó dẹ̀ máa wáyé ní Boston Lakes Resort ní Bedfordshire kan náà pé Bedfordshire mi mọ̀ bóyá mo pè dáadáa ẹ bá ń fi ẹnu tó dáa ẹ bá ń fi pè tí ẹnu tí kó wa lèmi lò yẹn ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń pè lọ́dọ̀ yín ẹ bá mi pè bẹ́ẹ̀ ẹ má yẹ ká mú tẹnu mọ́ o 100 people. So the first 100 people ni in fact ó yẹ ká ṣojú ṣáájú pé àwọn committee wa àwọn ọ̀rẹ́ wa irọ́ o àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ yìí mi kàn mọ̀ bẹ́ẹ̀ nìbọ̀dì ṣe lè ṣáájú mi nítorí pé nígbà tó bá ti jáde báyìí náà máa sọ fún mi ẹ̀rí ọmọ tó máa kick start yẹ òun ló máa register mi. So mo mọ̀ pé màá wọlé ní 100 yẹn ní agbára Ọlọ́run
ẹ̀yọ bẹ́ẹ̀ mo sọ fún wa mo sọ pé owó mo ń ṣàlàyé ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá fún àwọn tí mi lè máa tún ṣàlàyé ẹ̀ mọ́ gbogbo owó yẹn tẹ́yìn bá fẹ́ dámú yàrá gan gbogbo owó yẹn ò ju £314 lọ fọjọ́ mẹ́ta ẹ̀yọ £314 oúnjẹ dẹ̀ tún wà ń bẹ̀ bí wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa ní oúnjẹ wà ń bẹ̀ ẹ̀yọ you care for tea ìyẹn náà tún farahàn ẹnìkan ló sọ bẹ́ẹ̀ sí mi tí mo há sórí látọ̀dún yẹn lọ́hùn ẹ̀rí so ó máa ṣùgbọ́n àwọn retreat material yòókù ọ̀fẹ́ ni mo ń gbọ́ fìrìfìrì wọ́n ń ṣètò writing pad ní ẹbí biro àti jota ẹ̀yìn gbogbo jíjẹ́ tọ́lọ́run ẹnìkan ti fún mi ní owó bible 100 a dẹ̀ ti ra bible 100 bible yẹn máa dé sí UK ó pẹ́ jù pátápátá by February bible yẹn ti máa wà ní London sílẹ̀ síbẹ̀ mo ń sọ fún wa mo ní kíní kan fẹ́ ṣẹlẹ̀ torí a fẹ́ ráàyè fún àwọn ọmọ Ọlọ́run kì í ṣe pé a fẹ́ kọ́ bíbélì nìkan a fẹ́ tún gbàdúrà nìkan fún àwọn tó bá fi ọ̀rọ̀ wọn lọ̀ wá á jókòó tì wọ́n lọ́rùn ni títí Ọlọ́run á fi òye yé wa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ni kò sí nǹkan tí a ò lè achieve láàrin ọjọ́ mẹ́ta yẹn torí ẹ̀ ní àṣe bẹ̀bẹ̀ fún crowd tó pọ̀ a mọ̀ pé a lè cater fún 100 people láàrin ọjọ́ mẹ́ta tó wáyé pé a ní resources fún 500 ní a máa sílẹ̀ bẹ́ẹ̀ bọ̀ àmọ́ kan tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú so America gbàgbé November 1 ní ọdún ìhun ní website wa máa available fáwọn tó bá fẹ́ register fún 3-day retreat yẹn America gbàgbé Ibrahim Covenant mo sọ́nà ní ìsọ̀tò kọjá pé orí Masige radio òun láti ṣe bá ṣe ń gbà kan òun náà la máa padà ti ṣe ní on the 31st of the a máa ṣe announcement lọ tí a fẹ́ jẹ́ kí wọ́n register retreat yẹn tán ká close ẹ̀ ká tó wá bẹ̀rẹ̀ sí ṣe announcement Ibrahim Covenant tó a fẹ́ jẹ́ kí ìkan di ẹyọ kan lọ́wọ́ ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ the prayer of the righteous the prayer of the righteous àdúrà olódodo ṣe rí bíbélì ló sọ̀rọ̀ yẹn nínú ìwé Jámísì àwọn ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń pè ní Jákọ́bù nínú ìwé Jákọ́bù orí 5 yẹn James chapter 5 verse 16 bíbélì sọ pé ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín kí ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá wọ́n á sọ̀rọ̀ yẹn níparí ọ̀rẹ́ wọn ní iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀ iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó lágbára púpọ̀ Ọlọ́run mi ò ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run fún àìmọye ọdún nígbà tí mo wà ní kékeré mo ṣe ń dàgbà inú chọ́ọ̀chì náà bí mi sí tó lọ́mọ pásítọ̀ ní mi so bá a ṣe ń dàgbà nínú chọ́ọ̀chì yẹn kíní kan ò yé mi ní gbogbo ìgbà yẹn lọ́hùn ẹ̀rí mo máa ń wò pé kí ló fà á tó fi jẹ́ pé àkókò tó pọ̀ jù nínú ayé àwa kìrìsìtẹ́nì àdúrà la fi ń gbà kí ni trend yẹn dẹ̀ ṣì wà dòní àìmọye prayer meetings oríṣiríṣi prayer meetings tí ọ̀pọ̀lọpọ̀ wa belong sí àìmọye revivals tá a ti lọ wọ́n tún ṣe ìsọjí ń bí o ìsọjí tún wà ń bí o ìsọjí tún wà ń bí o a kàn lu gbogbo ẹ̀ pọ̀ mọ́ra pẹ̀lú ẹ̀ náà ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tún ní group prayer meeting yóò torí àwọn kan ó lè jẹ́ mothers prayer meeting ó lè jẹ́ fathers prayer meeting àwọn like minds wọ́n á tún kóra wọn jọ orí àdúrà náà ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan o láyé zoom yìí àìmọye zoom prayer meeting tó wà dáadáa táwọn èèyàn sọ fún wa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ń kọ́ èèyàn ọmọ Ọlọ́run méjì àtàrà wa díẹ̀ tàbí kò sí nǹkan kan òun làwọn èèyàn mú jáde ń bẹ̀ mo á bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ Ọlọ́run there must be a reason for it tí n bá béèrè ìbéèrè lọ́wọ́ àwọn pásítọ̀ tí n bá pàdé nígbà tá a ṣì ń jẹ́ ọ̀dọ́ tá a ṣì ń dàgbà nínú ìgbàgbọ́ ìdáhùn wọn kò wà convincing inú kálómi sọ pé àwọn ẹ̀mí òkun yẹn ti lágbára jù ṣé ẹ̀mí òkun lágbára ju Ọlọ́run Jésù tó ní gbogbo agbára ní ọ̀run àti láyé òun là fóun síbẹ̀ àwọn pásítọ̀ yẹn á sọ fún mi pé ẹ̀mí òkun lágbára gan-an wọ́n ti lágbára jù mo ní pásítọ̀ kan sọ fún mi gan pé tí Jésù tí ò bá múra dára Sàtánì ó lè rí lẹ́pa pé kí ni Jésù wá jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ Sàtánì ni etí mi báyìí mo fi gbọ́ àwọn ìdáhùn wọn yẹn kò wà convincing ìdáhùn yẹn ò nítumọ̀ sí mi rárá àtọ́ ìgbà yẹn lábẹ́ sí wádìí làwọn náà bẹ̀rẹ̀ sí ka Bíbélì kí ló lè ṣẹlẹ̀ tá a kàn gbogbo ayé wa láti gbàdúrà
gbàtàbà tí mo bẹ̀rẹ̀ sí wo bíbélì mo rí pé àwọn ará bíbélì bá a ṣe náà ń gbàdúrà tó yìí wọn ò gba 2% àdúrà táwa gbà. Bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ ka Báíbù dáadáa. Kò sí Daniel kò lè sọ pé ó máa àdúrà gbájú. Daniel kò lè gba kọ́tà àdúrà tí average Christian ò ní gbà. Ṣùgbọ́n Ọlọ́run gbọ́ àdúrà Daniel lẹ́sẹ̀kẹsẹ̀. Mo wá rí i pé kì í ṣe wákàtí yẹn òun ló mátà tó pé a lè gbàdúrà ju àwọn ará bíbélì lọ, ó yẹ ká dúrà wá gbà ju àwọn ará bíbélì lọ. Àwọn nǹkan tí mò ń bá jìjàkadì nìyẹn o nínú ọkàn mi lọ́hùn. Náà mo á dì sọ wá ìpín tó fà ní wípé a ò mọ àwọn technique tá a lè fi gbàdúrà. Ẹ̀yin náà mọ̀ lónìí mo pa á láṣẹ níta máa ń tẹnu mọ́ nìyẹn. And gbogbo àwọn ọ̀nà báwọn yẹn gbogbo akùdé máa bá àdúrà wa torí pé èèyàn ṣe mo ní tán bá ti kóòtù Bible fún yín ẹ kọ́kọ́ lọ èyí náà farabalẹ̀ ṣe bí àwọn ará Bèríà kẹ́ ẹ lọ gbé bíbélì yín kẹ́ bẹ̀ sí research ẹ rí i pé wọ́n misquote tí bíbélì sọ níbẹ̀ yẹn ni tẹni tó bá pe pàṣẹ mi kẹ́ tó bá ṣe ọwọ́ mi ẹ pàṣẹ fún mi. In the process of translating from one language to the other wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ pàtàkì nínú tó máa ní a fẹ́ translate ọ̀rọ̀ láti èdè kan sí èdè kan kò sí kí àwọn substance kan máa sọnù nínú original èdè yẹn. Òun ló bá wa lónìí tó fi dàbí pé à ń ṣe bíbélì kà níbò mi. Ẹ̀rí ẹ máa gbé lómi sọ ọ̀yà tell them die every man die ni kí ni wọ́n máa kóòtù fún wa wọ́n ní jáfi sọ pé gbógun tàwọn tó gbógun tèmi fìjà fún àwọn tó bá mi jà di àṣà àti àpáta mú àwọn nǹkan tí ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ohun tó bá ti gbọ́ bí adití òun ló máa tẹnu mọ́ ṣá. Òun gan ò dẹ̀ farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. So wọ́n á recycle ọ̀rọ̀ tá a ti ń gbọ́ láti bí 1904 náà recycle títí dòní olónìí òun làwọn míì dẹ̀ sì jókòó tì. Ológun ni mí tán pariwo yẹn má jẹ́ kí n personalize mi kí n ṣológun lórúkọ Jésù torí mi sọ́rí fúnra mi mo kàn kó tí wọn ni. Ẹ̀yin ọmọ Ọlọ́run a ó tún rí àwọn àṣírí kan lónìí bí èèyàn ṣe ń gbàdúrà tí Ọlọ́run dẹ̀ ń gbọ́ tí ìdáhùn sì ń farahàn. Àwọn kan ti kọ́ o ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wá ti yàtọ̀ tó pé Ọlọ́run ń bá wa ṣe Ọlọ́run mi afẹ́fẹ́ àlàáfíà sí wa lára ṣùgbọ́n kò tó. The more we know about God the better off we are going to be. Bàbá ṣe mọ Ọlọ́run tó la ṣe dá a sí fún wa tó. Èrè àbí ọ̀rọ̀ tí mo sọ yẹn òun náà láfi bẹ̀rẹ̀ àdúrà wa. Ìyàwó Àánà ó wà frustrated ní ìgbà tiẹ̀ tó pé kò rọ́mọ bí. Very very frustrated. Ayé sú kò sí bó ṣe ṣe tó ẹ̀rí kò rọ́mọ bí. Ó wá fẹ́ gbàdúrà lọ́jọ́ yẹn torí pé ọjọ́ yẹn jẹ́ ọjọ́ burúkú nínú ayé ẹ̀. Ó yẹ kó jẹ́jọ́ celebration tó gbogbo yẹn ń celebrate ni ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ nínú ìdílé ẹ̀ kò mú ayọ̀ wá. 1 Samuel chapter 1 verse 10 to 11. Bíbélì sọ pé wọ́n ní pẹ̀lú ẹ̀dùn ọkàn Àánà sọkún gidigidi. So mọ́mì tẹ́ ẹ bá sunkún nínú àdúrà yín kì í ṣẹ̀ṣẹ̀ o ó normal emotion yín ò lè ń dà jáde. Mo tẹ̀síwájú Bíbélì ó ní pẹ̀lú ẹ̀dùn ọkàn Àánà sọkún gidigidi ó sì gbàdúrà sí Olúwa. Now verse 11 kí ló wí? Ó sì jẹ́ ẹ̀jẹ́ wípé Olúwa àwọn ọmọ ogun jùlọ tí ìwọ bá lè bójú wo ìránṣẹ́bìnrin rẹ tí ìwọ sì rántí rẹ̀ tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́ rẹ ṣùgbọ́n tí ìwọ yóò fún ní ọmọkùnrin nígbà náà èmi yóò sì fi fún Olúwa ní gbogbo ayé rẹ̀. A kì yóò sì fi abẹ kàn án ní orí. Tẹ́ ẹ bá ka ẹ wo ibi tí mo kì fún wa yẹn ẹ jẹ́ ká kọ́ ọ́ lẹ̀ ká farabalẹ̀ ká mo sọ fún wa ẹ jẹ́ ká slow tàbá ti ka Bíbélì ká má kà wíwá tá à ń ka novel ká slow dáadáa ẹ rí i pé a rí i pé àwọn gold kan wà bẹ́ẹ̀ tá kàn máa wà jáde nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí àkọ́bẹ̀ ni pé kò give up. Mo sọ fún wa tí kìsẹ́ni bá ń gbàdúrà pẹ̀lú ọkàn pé ó ti sú mi kò sí nǹkan kan tó kan ẹnikẹ́ni kò lè rí nǹkan kan torí pé fúnra ẹ̀ ló kọ ebè tó fẹsẹ̀ da ebè ẹ̀ nù. Ẹ lè gbọ́ lẹ́nu wọn pẹ̀lú bí màmá yẹn ṣe wà frustrated tó irọ́ kò give up. Ẹ tó wọ́n fi ṣe yẹ̀yẹ́ nínú ìdílé ẹ̀
wọ́n pẹ̀gàn ẹ̀ nínú ìdílé ẹ̀, kò sí nǹkan tí wọ́n ṣe sí màmá yẹn tó, ṣùgbọ́n síbẹ̀ ó gbà pé Ọlọ́run nìkan ló ṣe lè ṣe pẹ̀lú kan tó dojúkọ ní fámílì ẹ̀, ó gbàgbọ́ nínú Ọlọ́run. Jésù Olúwa. Ẹ wo àìgbàgbọ́ mi, ẹ wò sàn lónìí, àìgbàgbọ́ tó ń dènà àdúrà mi. Jésù Olúwa, ẹ wo àìgbàgbọ́ mi tó ń dènà àdúrà mi sàn. Ká mú lọ́nà tó máa fi yé wa bẹ́yẹn. Oh Lord, heal my unbelief that is hindering my prayers. Jésù Olúwa, ẹ wo àìgbàgbọ́ mi tó ń dènà àdúrà mi sàn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àìgbàgbọ́ mi lórúkọ Jésù Kristi tó ń dènà àdúrà mi, tí ò jẹ́ ká àdúrà mi gbà, tó kàn dàbí pé mò ń pariwo bí ajá lásán. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ wo àìgbàgbọ́ mi sàn, Olúwa ẹ wo àìgbàgbọ́ mi sàn. Torí pé mo ti fẹ́ gbàdúrà lónìí, mo fẹ́ wá bá yín lórúkọ Jésù Kristi, ẹ wo àìgbàgbọ́ mi sàn. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ní ẹsẹ̀ kọkànlá yẹn, òun ló ti hàn kedere pé àdúrà ẹ ò pọ̀. Mo sọ fún wa, mo ní ẹ jẹ́ ká ṣe research ẹ̀, bóyá tó bá ti gbàdúrà ní Bíbélì, ẹ lọ ka àdúrà wọn, kẹ́ ẹ wo prayer point tán ní kò pọ̀. So tí prayer point ò bá dẹ̀ pọ̀, àkókò kì í pọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kì í ṣe iye ọjọ́ tẹ́ ẹ lò nínú àdúrà àti àwẹ̀ ló ṣe pàtàkì, ẹ̀yin ọmọ Ọlọ́run. Àwọn nǹkan kan wà tó ṣe pàtàkì. Ó dà, àwọn pásítọ̀ mi ló máa sọ fún yín pé Bíbélì ní a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ Ọlọ́run kó pa ọ̀sìn, pé ká má rí. Wọn ò ní sọ bẹ́ẹ̀ o. Wọ́n ṣé ń gbà tán bẹ́ẹ̀ ta anointing oil náà ṣe máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ fún yín. The more they sell, the better off they are. Kan ta kí ló kan anybody pẹ̀lú owó wọn. Verse 11 yẹn, tẹ́ ẹ bá wo method tó fi gbàdúrà yẹn, àwọn nǹkan kan farahàn níbẹ̀. Àdúrà yẹn short, ìkíní nìyẹn. Ìkejì ni pé àdúrà yẹn wà specific. Àdúrà yẹn lọ sàn, ó mọ nǹkan tó ń fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Mọ́mì, ṣe mọ̀ tẹ́ fẹ́ béèrè lónìí lọ́wọ́ Ọlọ́run. Daddy, ṣé n tẹ́ fẹ́ béèrè lónìí ṣó yé yín clearly? Ṣé ẹ ní clear mindset pé n tí mo fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ni? Ẹ dẹ̀ lè describe ẹ̀ fún Ọlọ́run. Torí ó máa ń yà mí nígbà mi ti bá ra àwọn Kìrìsìtẹ́nì, Olúwa sọmọ fún mi lọ́mọ. Ẹ wà specific. Jésù ramọ́tò fún mi, ẹ wà specific. Àwọn ará Bíbélì wọ́n kọ́ ẹ̀kọ́ yẹn, Ọlọ́run mi tó kọ́ wọn. Àdúrà yẹn ó kúrú. Kejì ni pé ó forí sọ nǹkan kan tó dẹ̀ yé èèyàn tó ń béèrè. Ìkẹta ni pé kò ní ìrégbè nínú. Repetition ara ìrégbè ni. Torí àwọn Kìrìsìtẹ́nì gbà pé the more we are able to repeat to the hearing of God, ìyẹn gangan ló máa jẹ́ kó gbọ́. Jésù Olúwa, Jésù Olúwa, Jésù Olúwa, Jésù. Ẹjọ́ nù tí n bá pe Jésù Olúwa fún bí 1 hour, ẹjọ́ kí ni mo béèrè? Kò sí ìrégbè ni níwájú Ọlọ́run. Mo fẹ́ ṣe ìsọjí kan ní ọdún kan ní church kan. Mo dẹ̀ shape in several places. Ọ̀pọ̀lọpọ̀ tó ti pe àdúrà Jésù, ó ṣẹlẹ̀ dáadáa ni o. Pé Jésù Kristi Olúwa wa, a ní àmì wá sọ fún Ọlọ́run kí Ọlọ́run Olúwa bùkún mi gbẹ̀lẹ̀ màrẹ́ lómi. Olúkọ Jésù, ọba ọlọ́gbọ̀wọ́ tó gbọmọ ẹ̀ nínú ọ̀fìn, ilé ti gbóǹgbàròyé, ọba wàwà wówó, ọba wòwò wá kó tó pe ọba wàwà wó tán, wọ́n ti lo aago. Jésù Olúwa, àmì ẹjọ́ ẹni tó pe ọba wàwà wó yẹn kí ló rí béèrè? Àwọn ará Bíbélì ò kí ń ronú bẹ́yẹn. Á sọ fún Olúwa, Jésù Olúwa, ẹ má gbàgbé èmi náà. Torí kan tí Bíbélì sọ mẹ́ẹ̀ ni, Jésù ẹ má gbàgbé èmi náà. Olúwa ẹ fún mi ní nǹkan báyìí. Tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀, nǹkan báyìí náà ni màá ṣe. Mẹ́tọ̀dù àdúrà, ẹ lè lo mẹ́tọ̀dù yẹn nù àdúrà, kì í ṣe always o. Ṣùgbọ́n màmá yẹn nígbà tó gbàdúrà, ó béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tó fẹ́ gangan, ó ṣàlàyé ẹ̀ fún Ọlọ́run. Ó ní k'Ọlọ́run fún òun ní ọmọ ọkùnrin. Ó ní tó bá fún òun ní ọmọ ọkùnrin yẹn tán, òun á tún fún Ọlọ́run padà. Ó ní ọmọ yẹn dẹ̀kẹ̀rẹ́, òun ò ní jẹ́ kí abẹ́ kan lórí. Ó ṣàlàyé kanlẹ̀kanlẹ̀. Ẹ̀yin náà ṣàlàyé. Oh Lord, do not forget me too. Give me this, and if you do, I will do this. Ìyẹn pé ó fi ẹ̀jẹ̀ tì í. Ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ àdúrà tòní nìyẹn. Mo fẹ́ kẹ́ gbàdúrà kẹ́ fi ẹ̀jẹ̀ tì àdúrà yìí. Torí pé mo gbàgbọ́ pé kíní kan fẹ́ ṣẹlẹ̀. Oh my God. Kíní kan fẹ́ ṣẹlẹ̀, ẹ gbà mo sọ fún yín. Sí rere ni o, ẹ gbà bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ wá òjò ike, mo fẹ́ kẹ́ gbé dáadáa. Jésù Olúwa, ẹ má gbàgbé èmi náà. Olúwa ẹ fún mi ní nǹkan báyìí. Tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀, èmi náà ṣe nǹkan báyìí. Ẹ wo, owó kì í ṣe owó ní gbogbo nǹkan o.
ẹ̀yọ́ tí máa ní kẹ́ jẹ́jẹ́ kì í ṣọ̀rọ̀ owó nìkan ẹlòmíràn ní ìlú ni mo fẹ́ fi ṣẹ̀jẹ̀ wọ́n lè sọ fún yín pé owó nìkan ni ìbọn lọ́dọ̀ tèmi ò ní ẹ̀kọ́ táwa kọ́nu bíbélì o owó nìkan kọ́ náà fi ń ṣe ẹ̀jẹ̀ torí àná bí kì í ṣòwò ló máa gbé wa ṣùgbọ́n ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀jẹ̀ yín ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ má gbàgbé mi náà ẹ fún mi ní nǹkan báyìí tẹ́ ẹ bá dẹ̀ ṣe bí mo ṣe béèrè tàbí tẹ́ ṣe ju bó ṣe béèrè lọ nǹkan báyìí ni màá san ní ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ ẹ máa gbà Jésù Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀ pé kẹ́ fún mi ẹ sọ nǹkan tẹ́ fẹ́ kí Ọlọ́run kó fún yín gan ẹni kí Ọlọ́run má gbàgbé yín Ọlọ́run ò lè gbàgbé ẹnikẹ́ni o ṣùgbọ́n ẹ̀yin náà lọ́gun ẹ ké pe Ọlọ́run àwọn tí ò tó wa nínú ìgbàgbọ́ wọ́n ń ké jù báyìí lọ lójoojúmọ́ náà pariwo ti Ọlọ́run lọ́run o ẹ̀yin náà pariwo tí yín ẹ jẹ́ kí Ọlọ́run kó gbọ́ ohùn yín ẹ sọ fún Ọlọ́run pé nǹkan báyìí lẹ́fẹ̀ẹ́ kó ṣe tó bá wá ṣe o ohun báyìí lẹ́yìn náà ṣe àṣà àwọn ará bíbélì nìyẹn kí ni ẹ ti sábà ti mọ́ wọn lára jù bàbá Abraham gbàdúrà ẹ̀ o tẹ̀ bá rántí o Abraham ní òun lọ sójú ogun tó bá lè ṣẹ́gun tó bá ti kẹ́nu nǹkan báyìí ló máa ṣe bó ti máa ṣe dáadáa Jacob náà ṣe bẹ́ẹ̀ o ó ní tóun bá lè ṣe rere ní ìpadàbọ̀ òun á ṣe báyìí fún Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó dáa ẹ jẹ́ ká wá dàrẹ́tì àdúrà ẹ jẹ́ ká dàrẹ́tì sí àwọn ọmọ wa ṣe mọ̀ pé ọ̀rọ̀ màmá wa náà là ń sọ ọ̀rọ̀ ọmọ ni àdúrà yẹn ẹ̀rí ó tún tírígà kínní kan lọ́pọ̀lọ́ mi nìyẹn pé ẹ má gbàgbé àwọn ọmọ ẹ̀rí á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ má gbàgbé àwọn ọmọ mi ẹ ṣeun báyìí nínú ayé wọn ẹ tún dárúkọ ẹ náà àwọn ọmọ nìkan ní kẹ́ fókọ̀sì báyìí pé Jésù Olúwa ẹ ṣàánú mi ẹ má gbàgbé àwọn ọmọ mi tẹ́ ẹ bá morúkọ àwọn ọmọ yẹn ẹ̀dá Oh Lord, do not forget my children, do this or that in their lives. Begins to mention what you want God to do in their life. Ntẹ́ bá fẹ́ kí Ọlọ́run kó ṣe inú ayé wọn ẹ wà máa sọ báyìí pé Jésù Olúwa ẹ dákun ẹ má gbàgbé àwọn ọmọ mi ẹ ṣàánú mi nítorí wọn ẹ ṣeun báyìí nínú ayé wọn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ má gbàgbé àwọn ọmọ mi bàbá Olúwa ẹ ṣàánú fún mi ohun tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ yẹn ó yẹ wá fi sí ohun tẹ́ fẹ́ kí Ọlọ́run kó má gbàgbé ó yẹ máa sọ bẹ́ẹ̀ bá fẹ́ ká yé wọn rí èmi mọ̀ pé ẹ ní èrò rere nípa wọn èmi mọ̀ pé ẹ ní ìmọ̀ rere nípa wọn ẹ fẹ́ ká yé wọn dáa jù báyìí lọ ẹ fẹ́ kó yé wọn jù báyìí lọ ẹ fẹ́ kó sàn wọn jù báyìí lọ ẹ fẹ́ kán ṣeré jù báyìí lọ ó yẹ ẹ bẹ̀ sí gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run wọ́n ń pe arákùnrin kan ní Jábésì nínú Bíbélì òun náà gbàdúrà ṣẹ́rí èèmọ̀ àdúrà prayer life tòní òun ni pé kí n fi òye yí àwọn ènìyàn ọ̀nà tó dáa jù láti gbàdúrà téèyàn fi rìn kan gbà ẹ wo àṣà kan wà lọ́wọ́ àwa Kìrìsìtẹ́nì a máa ń sábà kọ́pí mi ì dẹ̀ láìkì yẹn máa kọ́pí pé báyìí lẹ́ni báyìí ṣe ń gbàdúrà ó máa ń ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ó máa ń ṣẹlẹ̀ dáadáa tẹ́bá rí àwọn jíò kan dìwé ìbọn ṣe ń gbàdúrà àwọn ọmọ ìjọ wọn náà bẹ́ẹ̀ sí gbà bẹ́ẹ̀ irọ́ ni ẹ gbà bẹ́ẹ̀ mú sọ fún yín wọn kì í ṣàǹkó nínú ìgbàgbọ́ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dá Ọlọ́run ti yín mọ̀ tẹ́ ẹ bá ti dá Ọlọ́run mọ̀ àbùṣe mà nìyẹn tẹ́ ẹ bá ti dá Ọlọ́run mọ̀ ohun gbogbo mà dùn sí mà nìyẹn oh God Jábésì ni mò ń sọ̀rọ̀ ẹ̀ 1 Chronicles chapter 4 verse 10 1 Chronicles chapter 4 verse 10 ẹ gbọ́ bó ṣe gbàdúrà ni Bíbélì sọ pé Jábésì sì kígbe sókè sí Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá bùkún fún mi ní tòótọ́ ìwọ yóò sì sọ agbègbè mi di ńlá jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi kí o sì pa mí mọ́ kúrò nínú ibi kí èmi kí ó lè ní ìdáǹdè kúrò nínú ìrora ẹ mọ̀rọ̀ tó tẹ̀lé Ọlọ́run sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ rẹ̀ Ọlọ́run á gbóhùn ẹ̀bẹ̀ yín lónìí lórúkọ Jésù ẹ wo bó ṣe simple tó dẹ̀ béèrè tẹ́ bá wo bí tá a kà yẹn 1 Chronicles chapter 4 verse 10 yẹn prayer point 5 ọ̀tọ̀ọ̀tọ̀ olódolé lórí ni nínú àdúrà àwọn ẹ̀kọ́ ni mo sọ fún àwọn ní ẹ̀kọ́ ni mo fẹ́ kọ́ wa lé nínú àdúrà tòní ó sopọ̀ mọ́ Bible study o bẹ́ẹ̀ ṣe máa ṣírí àdúrà báwa ṣe ń gbà ni mo sọ fún yín yẹn mi ò gbàdúrà rí láyé mi kí wọ́n á ní tó bá jẹ́ pé wòlíì Ọlọ́run alààyè ni mí ẹgbẹ́ lẹ́nu mi rí ọ̀ kí n sọ pé ẹ̀mí àwọn wòlíì ẹgbọ́ rí àbí kí n sọ pé mo pa ìpè mi pọ̀ mọ́ àwọn ìpè yòókù wọ́n irú ṣìnánígà wo nìyẹn
ṣé ẹ gbọ́ lẹ́nu wa rí? Ìdí ẹ̀ ni wípé inú bíbélì làwa ń lọ sí. Báwo ni kí ni àṣírí àwọn ará bíbélì tí wọ́n fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní gbólóhùn kan tọ́lọ́run sì ń dá wọn lò? Àṣírí yẹn náà ni mo tún mú dé yìí o. Fún àwọn tó bá fẹ́ gbọ́ lọ́kì ni o. Ẹ̀wẹ̀ má jẹ́ ń tàn yín. Ṣọ́ọ̀ṣì tí mo ti dàgbà tó má ti pe àdúrà ẹ̀ mọ̀ bá ṣe máa ń gbà. Orúkọ Jésù, o gbọ́dọ̀ pe Jésù lẹ́ẹ̀mẹ́ta. Orúkọ Jésù ẹ̀mà tẹ́ pàtàkì àwọn ní ẹ̀mí mímọ́ o. Gbà láṣẹ bẹ̀rẹ̀ àdúrà. Mi ò bá wọn gbà bẹ́ẹ̀ rí, kò tiẹ̀ mọ́ mi lẹ́nu. Kò mọ́ mi lára. Báwo ni fẹ́ pe orúkọ Jésù bẹ́ẹ̀? Mi ò ní ìdí àti pé dádì mi lẹ́ẹ̀mẹ́ta kí n tó béèrè nǹkan lọ́wọ́ wọn. Àbí bẹ́ẹ̀ ṣe ń bá mọ́mì yín sọ̀rọ̀ nìyẹn lé mà. Dádì mo ní ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mọ́mì yín sọ̀rọ̀ tẹ́ bá ti dé ilé nìyẹn. Irọ́ o. Gbogbo àwọn kan báwọn yẹn exercise lásán ṣáá ni. Láti ru àwọn èèyàn sókè lásán ṣáá ni. Ọlọ́run mi o. Ó dáa. Ẹ jẹ́ ká wọnú àwọn àdúrà yẹn lọ. Torí tá a bá ní ká jókòó tì á ti lọ pẹ́ jù. Ó ní ìwọ ò bá bùkún fún mi ní tòótọ́. Ẹ jọ níbi báyìí kò sọ pé Olúwa mo rán ọ lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wá ní Olúwa mo rán ọ lọ báyìí. Ní capacity láti ṣe bẹ́ẹ̀. Oh God. Ó dà ẹ ti ká tẹ̀síwájú ṣá. Ẹ wá sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ bùkún fún èmi náà ní tòótọ́. Kí n má tiraka rówó. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run ò gbọdọ̀. Ṣé ẹ ti gbọ́ lẹ́nu mi rí? O jẹ́ ọmọ Ọlọ́run ṣùgbọ́n o struggle financially every day something is wrong. Torí pé dí wa ni ẹ̀tọ́ wa ni láti gbé nínú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, gbà mo sọ fún yín. Èmi ìwádìí ẹ̀wò ni mo ṣe mọ̀. Oh Lord, bless me indeed so I will not struggle to get money. Jésù Olúwa ẹ bùkún mi ní tòótọ́ kí n má tiraka rówó. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ bùkún mi ní tòótọ́ kí n má tiraka rówó. Olúwa ẹ bùkún mi ní tòótọ́ kí n má tiraka rówó. Olúwa ẹ bùkún mi ní tòótọ́ kí n má tiraka rówó. Olúwa ẹ ṣàánú. Olúwa ẹ bùkún mi. Olúwa ẹ bùkún mi. Olúwa ẹ bùkún mi kí n má tiraka kí n torí owó. Lórúkọ Jésù Olúwa ẹ bùkún mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fọ́n ohun rere sínú ayé mi kí n má tiraka rówó. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tẹ́ ẹ bá tún ọ̀rọ̀ tó tẹ̀lé, ó ní ìwọ ìbá sọ agbègbè mi di ńlá. Ìwọ ìbá sọ agbègbè mi di ńlá. Kí ló ń pè ní agbègbè? Agbègbè is everything within your world. Ohun gbogbo tó bá jẹ́ tiyín, òun náà ń pè ní agbègbè. Iṣẹ́ yín, agbègbè yín ni. Àwọn ọmọ yín, agbègbè yín ni. Ìdílé yín, agbègbè yín ni. Àwọn nǹkan tí bàbá yẹn ní kí Ọlọ́run sọ di ńlá nìyẹn. Ẹ̀yà fi ṣe àpèmọ́ra ẹni ní tèmídìrẹ́ kẹ́ sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ sọ agbègbè mi di ńlá. Oh Lord, expand my coast. Expand my children's coast. Expand my works coast. Gbogbo àwọn nǹkan tó jẹ́ ti yẹn lẹ́yìn máa sọ fún Ọlọ́run pé kó sọ di ńlá. Pé Jésù Olúwa ẹ sọ agbègbè di ńlá. Ẹ sọ ayé mi di ńlá. Ẹ sọ àwọn ọmọ mi di ńlá. Ẹ sọ iṣẹ́ mi di ńlá. Ẹ sọ ìdílé mi di ńlá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa ẹ sọ agbègbè mi di ńlá. Olúwa ẹ sọ agbègbè mi di, ẹ sọ ayé mi di ńlá. Bàbá mo bẹ̀bẹ̀ lónìí, ẹ sọ ayé mi di ńlá. Ẹ sọ iṣẹ́ mi di ńlá lórúkọ Jésù Kristi. Ẹ sọ àwọn ọmọ mi di ńlá ní orúkọ Jésù. Ẹ sọ ìdílé mi di ńlá. Olúwa ẹ sọ 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 mi di ńlá. Mo bẹ̀bẹ̀ fún ìsọdi ńlá. Mo bẹ̀bẹ̀ fún ìsọdi púpọ̀. Mo bẹ̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù Kristi. I pray for expansion. Lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ sọ agbègbè mi di ńlá. Olúwa ẹ sọ agbègbè mi di ńlá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Ẹ wá wo ọ̀rọ̀ tó tẹ̀lé. Ó ní jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. Oh my God. Jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. Ó ní that your hand will be with me. A sọ fún Ọlọ́run. Jésù Olúwa ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú ìdílé mi. Ká lè bọ́ pátápátá lọ́wọ́ agbára òkùnkùn. Bẹ́ẹ̀ni, tí ọwọ́ Ọlọ́run bá wà pẹ̀lú wa, kò sí, in fact mo fi dá yín lójú pé wọn ò bí ìyálàyà wọn dá láti sọ pé ẹ̀yin ló wá ń kàn kan fi ń ṣe experiment. Kí ló fà á?
ó dàbí orin yẹn ni Jésù ọwọ́ rẹ o ọlọ́wọ́, Jésù náwọ́ rẹ o ọlọ́wọ́ ńlá sínú ayé mi o bàtà wà ní ọ̀dọ́ náà máa ń kọrin tàbí ń ṣe exercise ní ṣọ́ọ̀ṣì. Jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. So, oh Lord, let your hand be with me. Let your hand be with my family. Tí ọwọ́ Ọlọ́run bá wà pẹ̀lú ìdílé wa àti bọ́. Àṣẹ láà máa gbọ́ ọ̀rọ̀ bílẹ̀ àwa ṣe máa lára pé etí wa láàfin máa gbọ́, ojú wa láàfin máa rí, ìgbà yẹn la tó máa ní experience yẹn. Jésù Olúwa, ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi. Kó wà pẹ̀lú ìdílé mi, kó wà pẹ̀lú àwọn ọmọ mi, kó wà pẹ̀lú aya mi, kó wà pẹ̀lú ọkọ mi, ká lè bọ́ pátápátá lọ́wọ́ agbára òkùnkùn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi, Olúwa ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú ìdílé mi, kí ìdílé mi lè bọ́ pátápátá lọ́wọ́ agbára òkùnkùn. Olúwa ẹ ṣàánú mi, ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi. Jésù ẹ ṣàánú mi, ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi. Olúwa ẹ ṣàánú mi, ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi. Olúwa ẹ jẹ́ kí ọwọ́ yín wà pẹ̀lú mi. Kí ìdílé mi lè bọ́ pátápátá, ká lè bọ́ pátápátá lọ́wọ́ agbára òkùnkùn. Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, ẹ rí ọ̀rọ̀ tó tún tẹ̀lé ni. Ó ní kí o sì pa mí mọ́ kúrò nínú ibi. Oh my God. Kí o sì pa mí mọ́ kúrò nínú ibi. A tún sọ́dọ̀ àdúrà ni mo sọ fún wa. Àdúrà Jábésì yẹn á pín ní kélekèlé ni bó ṣe gbà ní prayer point nìyẹn. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi. Kí n má ṣe ní ìrírí ibi nínú ayé yìí. Oh Lord, have mercy on me so I will not have an experience of evil in this world. So that I will not have an experience of evil in this world. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Kí n má ṣe ní ìrírí ibi nínú ayé yìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Kí n má ní ìrírí ibi nínú ayé yìí. Àwọn ọmọ mi ò ní ìrírí ibi. Lórí àwọn ọmọ mi ní ìrírí ibi. Lórí iṣẹ́ mi ní ìrírí ibi. Lórí aya mi ní ìrírí ibi. Lórí ọkọ mi ẹ̀yin náà yẹ ẹ̀yin gbàdúrà fọ́kọ yín. Pé lórí ọkọ yín ẹ ò ní ìrírí ibi. Ẹ yẹ máa gbàdúrà. Ẹ má sọ pé ẹ ń bá ọkọ yín jà o. Ọkọ má sọ pé ìyàwó yín ò dáa o. Ẹ ṣe pati yín fún Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni kádùá tí yín lè gbà ni o. Kì í ṣe pé bóyá kí àdúrà tí àwọn yẹn lè gbà, ṣùgbọ́n àdúrà tí yín kó lè gbà, òun lè ṣe gbọ́dọ̀ ṣe the right thing. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Kí n má ṣe ní ìrírí ibi nínú ayé yìí. Olúwa ẹ ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún àwọn ọmọ mi, ṣàánú fún mi, ṣàánú fún ìdílé mi. Ká má ṣe ní ìrírí ibi. Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ tó tẹ̀lé tún ó ṣe mí ní níbẹ̀ yẹn. Ó ní kí èmi kí ó lè ní ìdáǹdè kúrò nínú ìrora. Ọlọ́run ló mọ orí ìrora tó wà nínú ayé bàbá yẹn. Ṣùgbọ́n bàbá yẹn ti gba tiẹ̀, ó ti gbàgbà yọrí àdúrà. Àwa ń kọ́. Kí ni ìrora nínú àgọ́ ara yín? Irú àìsàn wo ló ń bá yín fínra? Èní tún dé, ìmọ́lẹ̀ tún tàn débi tí àìsàn wà nínú ayé yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí àdúrà yìí ni o. Ẹ̀gbọ́n tó sọ ni. Ó ní kí èmi kí ó lè ní ìdáǹdè kúrò nínú ìrora. Sọ fún Ọlọ́run pé Jésù Olúwa, gbogbo ohun tó ń mú ìrora bá àgọ́ ara mi, Olúwa ẹ mú kúrò lónìí lórúkọ Jésù. Ẹ jẹ́ fún yín ní àṣírí kan. Tó bá yẹ pé wọ́n ti diagnose yín rí, tí dókítà ti sọ fún yín tó ti confirm ẹ̀ fún yín pé àìsàn báyìí òun ló fa ìrora fún àgọ́ ara yín, àìsàn báyìí ló ń bá yín fínra, wọ́n ti gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún yín. Ẹ dárúkọ mọ́ lórí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ dárúkọ mọ́ àìsàn yẹn lórí. Kẹ́ wá fi sínú àdúrà yìí. Gbogbo ohun tẹ́ ẹ bá ní òye ẹ ṣáà ní gbogbo ohunkóhun tó mú ìrora bá àgọ́ ara mi, k'Ọlọ́run kó mú kúrò lónìí. Oh Lord, take away everything that bring pain to my body. Anything that bring pain. Gbogbo ohun tó mú ìrora bá àgọ́ ara mi, Jésù mú kúrò lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa
gbogbo tó mú ìrora bá àgọ́ ara mi Olúwa ẹ mú kúrò lónìí, Olúwa ẹ mú kúrò lónìí. Jábésì gba tiẹ̀ ó máa gbàgbà yọrí àdúrà. Bíbélì sọ fún wa pé ó gba tiẹ̀ ẹ sì gbọ́, gbogbo nǹkan tó béèrè lẹ sì ṣe fún lónìí. Ẹ jẹ́ kí èmi náà rí àánú gbà. Gbogbo tó mú ìrora bá àgọ́ ara mi tí ò fún mi ní àlàáfíà, gbogbo tó pè ní àìsàn nínú omi ara, nínú ẹ̀jẹ̀ ara, nínú iṣan, nínú ìwé, nínú egungun, ní agbárí, ní ikùn, ní apá lẹ́yìn, gbogbo àgọ́ ara mi pátá, ibi tí àìsàn farapamọ́ sí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà yìí, ibi tí àìsàn farapamọ́ nínú ayé yín, lórúkọ Jésù Kristi agbára Ọlọ́run yóò wárí lónìí. Ọlọ́run wò yín sàn, Ọlọ́run wò yín sàn, Jésù wò yín sàn. Ẹ gba ìwòsàn Ọlọ́run lónìí. Ẹ gbé ìgbé ayé àlàáfíà, ẹ gbé ìgbé ayé àlàáfíà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, à ń ka àkọsílẹ̀ kan nínú Bíbélì. Jésù ó máa gba Jẹ́ríkò kọjá, bó ṣe ń fi ìlú yẹn sílẹ̀ báyìí, ọ̀gọ̀rọ̀ èèyàn wá tẹ̀lé pé bàbá oníṣẹ́ ìyanu dé o, oníṣẹ́ ìyanu dé o. Èrò bẹ́ẹ̀ sí wọ́ tẹ̀lé. Ní Bíbélì sọ fún wa pé arákùnrin kan wà, afọ́jú ni, wọ́n ti lè dárúkọ ẹ̀ fún wa, wọ́n ní Bátíméù lórúkọ ẹ̀. Wọ́n nígbà tó gbọ́ pé Jésù wà nítòsí ẹni ló kéré mọ́lẹ̀, ó bẹ̀ sí oh God, àwọn ará bíi wọ́n máa ṣeré àdúrà o, ló bẹ̀ sí gbàdúrà, ló ń pariwo. Àwọn yẹn ti ẹ̀ pa lẹ́nu mọ́ pé gbẹ́ kó kariwo wéré ẹ̀ kó ń bí kí là ń sọ, kí lòun ń sọ yìí torí pé afọ́jú tó ń sá kiri, tó ń sáré, akọlù yàn ní tó máa fa ìbínú àwọn èèyàn nìyẹn. Akọlù yàn, á gbé ẹlòmíì ṣubú, á ti ẹlòmíì dànù. Òbí tí Jésù ṣáà wà, ohun etí ẹ̀ ló fi rìn. Kì í ṣe pé kì í ṣe èbú tó máa sọ pé ṣé tí ló fi ń rìn ni, ẹni tí ò ríran etí ló máa fi rìn eventually. Torí pé etí ẹ̀ gbọ́dọ̀ sharp. Jésù wá bá àwọn yẹn pé ẹ má ṣe bẹ́ẹ̀, kí ló ń ṣe yín? Ó yá arákùnrin súnmọ́ tòsí. Bíbélì wá sọ fún àánú ìwé Mark chapter 10 verse 47. Wo àdúrà tó ń gbà ní Mark chapter 10 verse 47. Ó ní nígbà tí Bátíméù gbọ́ pé Jésù ti Násárẹ́tì wà nítòsí, ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Ṣé ẹ rí báwọn arábí ṣe ń gbàdúrà báyìí? Ṣé ẹ rí àṣírí àdúrà wọn báyìí? Jésù ọmọ kì í ṣe pé wọ́n máa sọ àsọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ń gbàdúrà àsọ ní o. Orúkọ Jésù, orúkọ Jésù. Ṣé mi san ìdámẹ́wàá tó ni? Ṣé mi fi ọrẹ lẹ̀ tó ni? Àwọn dáàdì kan ni mo pamọ́ lẹ́nu bẹ́ẹ̀ rí. Wọ́n ní ṣé mi san ìdámẹ́wàá tó ni? Wọ́n gbàdúrà ni o. Ṣẹ̀pẹ́lú mi máa ń wáyè láti gbàdúrà ní church. Ní church tí mo lè ń sọ nígbà yẹn, church premises èmi náà ń gbé. So mo wà níwájú, mo ṣáà ń gbọ́, ṣé mi ò san ìdámẹ́wàá tó ni? Ẹ máa sọ pé ẹni tó bá wà faithful, ẹ máa bùkún ẹ, kí ló dé, kí ni mo ṣe? Bó tó bá tiẹ̀ ṣẹ̀ ni ó yẹ kẹ́ ẹ ṣàánú. Ọlọ́run nìyẹn. Tó bá jẹ́ ó yẹ kó ṣàánú. Mo á lọ bá mu ní èlé lẹ́sàn nínú ìdámẹ́wàá kan, èlé lẹ́sàn kan tó pọ̀ jù. Ó lè san 12,000 lóṣù, torí 120,000 lówó. Ìgbà yẹn owó yẹn níyì, ó níyì gan. 120,000 lówó lóṣù, òun á san 12,000. Mo kàn pòṣe ni mo ní, ṣé òun lè wá fi ń ran Ọlọ́run létí báyìí pé ẹ̀yin san ìdámẹ́wàá? Ẹ wọ ẹ lọ jókòó, tá a fẹ́ gbàdúrà, ẹ bẹ̀bẹ̀ fún àánú Ọlọ́run. Ìdí tán fi rí mú nìyẹn o. Torí létà nígbà tí wọ́n ṣe testimony, wọ́n ní àlàáfíà ló tó àwọn lọ́wọ́ yìí. Wọ́n rí fáàsì ọjọ́ yẹn. Wọ́n ní tẹ́lẹ̀ àwọn máa ń bínú, báwọn ṣe ń gbà. Wọ́n ní mo wá sọ pé rárá, ẹ̀ ń waste time ara yín ni. Ẹ gbọ́ Bátíméù ni. Ó ní Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. To me, this is the greatest prayer. Àdúrà tó ní agbára jù ni pé oh Lord have mercy on me. Ṣùgbọ́n àdúrà yẹn ò tí ì tán o. Lórí kẹ́nẹ́. Tẹ́ bá kàn gbàdúrà, Jésù ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi. Ẹ gbọ́dọ̀ fi lórí kíni. Torí ohun tó ṣẹlẹ̀ sí Bátíméù nìyẹn o. Jésù ti gbọ́ prayer point yẹ pé Jésù ṣàánú fún mi, Jésù ṣàánú fún mi. Ibo lẹni Jésù yìí wá, ṣàánú fún mi. Bẹ́ẹ̀ ni ló ń kọlu igi, ló ń kọlu ọ̀pẹ, ló ń kọlu èèyàn. Òun fúnra ṣubú á tún dìde. Bàtí wá Jésù wá bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe gangan. Torí tá bá sọ pé kí Ọlọ́run kó ṣàánú fún wa lórí kíni. Ṣé lórí ọ̀rọ̀ ọmọ ni? Ṣé lórí iṣẹ́ wa ni? Ṣé lórí àlàáfíà ara ni? Ṣé lórí ìgbéyàwó ni? Ẹ dákun, ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ parí statement yẹn. Ẹ rí bá nǹkan tá a máa ṣe gan-an dẹ̀ ní sáàdùá ẹ̀ pé Jésù Olúwa ẹ ṣàánú fún mi lórí nǹkan báyìí báyìí. Ẹ béèrè àánú lórí nǹkan tẹ́ ẹ rò bóyá kò lè ṣeé ṣe mọ́ yẹn.
Oh Lord, have mercy on me. Then you will mention what you want God to have mercy on. Kí ni nǹkan tẹ́ fẹ́ kí Ọlọ́run kó ṣàánú yín lé lórí gan? Ẹ wá fi yẹn kún àdúrà yín. Ṣùgbọ́n àdúrà Bátíméù afọ́jú tó gbàjọ́ yẹn tó sì gbàdúrà àgbáyọrí torí tiẹ̀ ṣe, òun náà mo tún mú padà wá báyìí pé Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Sọ pé lórí àwọn ọmọ mi ẹ ṣàánú fún mi. Sọ pé ọmọ kan ni lórí Michael Ọlọ́run wa ẹ ṣàánú fún mi. Lórí Bùsáyọ̀ Olú ẹ dárúkọ ọmọ yẹn fún Ọlọ́run kẹ́ni kí Ọlọ́run kó ṣàánú fún yín. Sọ pé lórí iṣẹ́ yín ni Jésù ẹ ṣàánú fún mi. Lórí iṣẹ́ mi ẹ ṣàánú fún mi. Lórí ìgbéyàwó mi ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olú ẹ ṣàánú fún mi. Bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ sí béèrè ọ̀nà wo lẹ́fẹ́ kí Ọlọ́run kó gbà ṣàánú fún yín. Ó yẹ máa sọ fún Ọlọ́run, ó yẹ máa sọ fún Ọlọ́run ọ̀nà tẹ́fẹ́ kó fi gbà ṣàánú yín. Ẹ tẹra máa dúà yẹn. Ẹni kí Ọlọ́run kó ṣàánú yín, ẹni kí Ọlọ́run kó ṣàánú yín, ẹni kí Ọlọ́run kó ràn yín lọ́wọ́, ẹni kí Ọlọ́run kó bá yín ṣe, ẹni kí Ọlọ́run kó àánú ló lè fi ṣe o. Tẹ́ ẹ bá gbàdúrà yìí, mo fi dá yín lójú pé ẹ̀rí yín á tún pọ̀ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí pé mo gba Ọlọ́run alààyè gbọ́, mo gba Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, mo gbàgbọ́ pátápátá. Ẹ máa sọ fún Ọlọ́run, ẹni kí Ọlọ́run kó ṣàánú yín, ẹ wá sọ fún tẹ́fẹ́ kó ṣàánú yín lé lórí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé ẹ rí àdúrà yìí tí a gbà yìí gangan, òun náà látún máa wá gbé lórí nǹkan kan mìíràn. Òun náà ní pé ẹ jẹ́ ká intercede fún àná wa. Ẹ jẹ́ ká dúró láàrin méjì fún àná wa. Ẹ̀rí abẹ́yìn ò tí gbọ́ ohun àánú tuntun tó jáde, ẹ tí gbọ́ mà. Oh God. Dòní a ò tí ì ní òye ẹ o. Ohun tó lè jẹ́ kí bàbá máa bá ọmọ ẹ̀ ra first position. Kì í ṣe pé ọmọ yẹn kì í ṣe pé ó kúrí. Ọmọ yẹn mọ̀wé. In fact ọmọ yẹn kì í ṣe average student. Kì í ṣe àárín méjì kíláàsì ló wà. Top ló wà. Bóyá kó máa ṣe ipò kẹfà tàbí ipò karùn-ún. Bàbá yẹn dẹ̀ ń rí i dájú pé ọmọ òun ṣe first. Kò sí school tó ọmọ yẹn lọ, ó máa gbówó lẹ̀ ni wọ́n máa fi rìn. Èyí náà yẹn wọ́n máa wo corruption. Ṣebí tí corruption máa bá ayé dé báyìí. Ọlọ́run máa ṣàánú. Ẹ̀rí ẹ wá wo mọ́mì yẹn. Ó wá dàbí pé ayé ń ṣe wọ́n. Wọ́n máa ń dáṣà kan lọ́dọ̀ wọn bí wọ́n ní àwọn village people wọ́n ti bá débi àwọn village people níbo náà wà. Àbí kí n para sí ìpínlẹ̀ ayé ẹ̀. Tó bá tẹ̀ ṣe pé village people ló bá débẹ̀ gan, ìpìlẹ̀ ti mẹ́hẹ̀ nìyẹn. Kíní kan ti wà tó ti rọ́pá sínú nìyẹn. Ẹ̀rí tábà wá ń sọ ti Mrs. Àìná yẹn nítorí Ọlọ́run, tíṣà tó fi oògùn sínú tí ọmọ kíláàsì ẹ̀yẹn ń kọ́, kí lè bọ́ máa jẹ́ àtúbọ̀tán yẹn? Àwọn mọ̀ kò sí information tá a mọ̀. Kí lè bọ́ máa jẹ́ àtúbọ̀tán àwọn ọmọ ẹ̀? So táwọn ọmọ yẹn ò bá ní òye àdúrà ìpìlẹ̀, wọ́n á kàn wo ọ̀rọ̀ wọn wá di olórin yẹn. Ó ní òun sunkún omi ti tán lójú. Ó lóun ti gbàwẹ̀ ó ń di arúgbó ọ̀sán gan. Lórúkọ Jésù ọ̀rọ̀ yìí ò ní rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi. Torí èmi ò consider orin yẹn gẹ́gẹ́ bí orin ìrere, mi ò consider gẹ́gẹ́ bí orin ẹ̀mí. Nítorí ẹ̀ ń fà á táyé èèyàn fi lè rí bẹ́ẹ̀ ni pé kò yẹ ìpínlẹ̀ ẹ̀ wò. Ọlọ́dẹ ti wá mú àwa Kìrìsìtẹ́nì báyìí, àwọn tá a la ní wòlíì, ohun tó ń ṣàmà ní family problem, family battle. Ẹnìkan ló wà ní family ẹ̀ tó ń ṣe tá à ń gbọ́ nìyẹn. Wọn ò fi òye yé èèyàn wípé tí ìpínlẹ̀ bá ti bàjẹ́, kí ni olódodo lè ṣe? Kò sí. Wọn ò tẹpẹlẹ mọ́ yẹn. Torí lóòótọ́ bàbá yẹn ti ṣe tẹ́ ó ti lọ, mọ́mí yẹn bá àdúpẹ́ wọ́n ti rí ọ̀nà àbáyọ ti wọn. Ṣùgbọ́n tíṣà yẹn àtàwọn tíṣà tó jẹ́ pé wọ́n ti gbọ́ ọmọ bà fọ́sùn tipẹ́tipẹ́, ọmọ wọn á bẹ̀ sí yan olórí burúkú, kò ní yé wọn. Wọ́n ní Olúwa kò sẹ́ bí ó dàbí mọ́mí yẹn, wọ́n lẹ́sà wọ́n ní kò sẹ́ tó mu sìgá ní gbogbo fámìlì wọn. Ibi ọmọ yẹn ti wá rí igbó, ibi ló ti rí meth tó mu. Mi náà mọ̀ àwọn ogun ìpìlẹ̀ nìyẹn. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Kẹ́ ẹ ṣàánú fún mi lórí àná mi. Mo fẹ́ kẹ́ ẹ gbà nìyẹn pé Jésù Olúwa ẹ ṣàánú fún mi lórí àná mi. Bí a bá rí ibi tí a ti ṣe nítorí mi, àwọn ibi tá a ti ṣe nítorí mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀
àlàáfíà sínú ayé mi. Eri, Ọlọ́run mi o. Oh Lord, have mercy on my past. Have mercy on my past. If there is any evil done on my behalf, let your mercy speak peace into my life. Let your mercy speak peace. Kí àánú sọ ọ̀rọ̀ àlàáfíà sínú ayé mi. Àwọn ibi tá ti ṣe nítorí mi. Mọ́mí ẹ lè sọ. Màmá níbi tá ti ń ṣe ìtara bíámọ́. Wọ́n ti lè rò bóyá ń tán ṣe yẹn wọ́n fẹ́ fi help yín. Kó yọrí sí ibi àti ìparun fáwọn kan. Ṣé ẹ tààrà òbí máa jí ẹ? Ṣé ẹ̀dùn màmá nìkan ni? Ẹni tó ń ṣe on his behalf náà jẹ́ ń bẹ̀. Jésù Olúwa. Ẹ ṣàánú fún mi lórí àná mi. Bí a bá rí ibi tá a ti ṣe nítorí mi, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ àlàáfíà sí ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ ṣàánú fún àná mi. Ẹ ṣàánú fún àná mi. Gbogbo àná mi. Olúwa have mercy on my past. Gbogbo àná mi. Olúwa ẹ ṣàánú fún pátápátá. Tá a bá rí ibi tí ẹnikẹ́ni ṣe nítorí mi, ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ jẹ́ kí àánú yín kó sọ àlàáfíà sínú ayé mi. Ó yẹ tẹ̀síwájú àdúrà yẹn kẹ́ ẹ máa gbà. Ẹ gbà máa fún yín láàyè díẹ̀ láti gbà. Ẹ máa gbà. Ẹ tẹra mọ́ ìgbà ìdákun mo bẹ̀bẹ̀. Lórúkọ Jésù ló ẹ ṣàánú mi. Ayérayé ẹ ṣàánú mi. Ayérayé ẹ ràn mí lọ́wọ́. Ayérayé ẹ ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí n rí àánú yín gbà. Tí a bá rí bí tá a ṣe nítorí mi, lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ èèyàn ọmọ Ọlọ́run, mi ní fẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú àdúrà yìí. In fact, ṣe rí àdúrà tí mo ṣe pé ó fẹ́ jẹ́ òní key prayer tó lágbára jù lónìí. Ó dàbí àwọn dáàdì yẹn ni. Wọ́n ti ṣe local government chairman rí ní ìlú wọn. Ní Ọ̀ṣun state. Nígbà tán parí term yẹn tán, wọ́n ṣe first term second term. Wọn ò lè contest fún third term mọ́. Wọ́n ní kẹ́lòmíì ṣe. Dáàdì yẹn wá ní nígbà tí àwọn ń ṣe kíní yẹn lọ́wọ́, wọ́n ní àwọn ọ̀rọ̀ táwọn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lórí àwọn programs wa wọ̀nyí ló jẹ́ káwọn rántí pé ṣé wàhálà ò ti dé báyìí. Mo ní kíni? Wọ́n ní wọ́n ní ó dàbí pé àwọn kan pa èèyàn nítorí tiwọn. Mo ní how? Mo ní bọ̀bọ̀ kan ó fẹ́ contest. Àwọn gbọ́ fìrìfìrì pé àwọn ò mọ bọ̀bọ̀ yẹn gan, wọn ò dá mọ̀ pé ó fẹ́ contest. Wọ́n ní bọ̀bọ̀ yẹn Amẹ́ríkà ló dẹ̀ ń gbé. Tó bá dẹ̀ wá sí ìlú ó máa win. Torí pé fìrìfìrì àwọn yẹn ti ń sọ baálẹ̀ wọn gan tẹ̀tí òun gan ló ṣiṣẹ́ yẹn. Ẹ rí. Ó ní òun rántí pé àwọn nínú meeting òun raise concern yẹn pé ẹ̀yin yẹn jáde o. Ṣe pé èèyàn Ọlọ́run pé ẹ jẹ́ èèyàn Ọlọ́run. Ìyẹn sọ pé àwọn burúkú ò ní ṣe nǹkan on your behalf. Wọn ò ní ṣe ibi sí yín o. Wọ́n á ṣe ibi kẹ́yìn lé advance iwájú. Àwọn òbí ló máa ń sábà ṣe kíní yẹn jù. Ni mo sọ pé gbogbo ala ní ìdí àdúrà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ó lóun sọ fún wọn pé ẹ jẹ́ ká iṣẹ́ dáadáa o. Òun náà tún wọ́wọ́ fún àwọn foot soldiers. Wọ́n á lọ káàkiri kán lọ rí baálẹ̀ kán bá sọ̀rọ̀ pé àwọn náà lè ṣe kán máa gbé àtọ̀run ìwà wá. Ọmọ yẹn gan kò mọ́lé wọn ò bí síbì. Báwo ṣe bá fẹ́ gbé wa, báwo ṣe rò bóyá ọmọ àṣẹ kíní ẹ̀rí. Wọ́n ní pàtí ẹnìkan sọ, wọ́n ní bàbá yẹn ti kú báyìí. Tó máa sọ tó ní honorable ní kán má bọ́dà pé àwọn take care. Ó ní take care tó ń gbọ́ yẹn tó ẹ̀rọ bóyá torí pé politician ni bóyá wọ́n máa bọ́ òun ní gbogbo ènìyàn tó yẹ kán rìn ni làwọn kan ṣàyẹ̀dẹ́ gbọ́ pé ọjọ́ tí bọ̀bọ́ yẹn dé òun ni wọ́n kidnap ẹ̀. Àwọn kidnapper dẹ̀ gbowó lọ́wọ́ àwọn family ẹ̀, yet òkú ẹ̀ ni wọ́n lọ bá, wọ́n pa. Ó lóun ò tiẹ̀ ó ní nítorí kò kàn òun ò sọ fún yàn kán bóun lu yàn ká tó wá sọ pé kán bóun pààyàn. Ó ní ṣùgbọ́n bí àwọn bóun ṣe wá ní ìṣítí bó ṣe sọ́nà nìyẹn wọ́n bó ṣe wá ní ìṣítí lórí prógráàmù ìṣítí wa mo ti ẹ̀rẹ́ mi ní Ohun Àánú ní kìí prógráàmù ìṣítí ó ní mo ṣe. Wọ́n ní bó ṣe ń gbọ́ prógráàmù yẹn àwọn iye wọn bẹ̀rẹ̀ sí ṣe pé kó má lọ jẹ́ pé bàbá yẹn dẹ̀kẹ́rẹ́ ti wá kú àwọn lè béèrè lọ́wọ́ ẹ̀ mọ́. Mo ló lè rí bẹ́ẹ̀. Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Kẹ́ ẹ ṣàánú fún àná mi.
gbogbo ibi tá a ti ṣe nítorí mi Olúwa ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ àlàáfíà sí mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run àjíráyé o Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ ṣàánú fún àná mi ni mo gbé tọ̀ yín wá gbogbo ibi tá a ti ṣe nítorí mi lórúkọ Jésù Kristi ẹ jẹ́ kí àánú yín kó sọ̀rọ̀ àlàáfíà sí mi lónìí káyé mi lè tura àánú yín ó sọ̀rọ̀ àlàáfíà sínú ayé mi lónìí káyé mi lè tura ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ àlàáfíà sínú ayé mi lónìí káyé mi lè tura Olúwa ẹ ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ já lọ sínú àdúrà àánú wa torí wọ́n signal sí mi bẹ́yẹn pé àkókò ti lọ ẹ̀rí ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ibi la ti sọ fún Ọlọ́run pé nǹkan báyìí la fẹ́ àbí wọn máa ń change posture wa tàbí orí ìkúnlẹ̀ lẹ́wà látàárọ̀ ẹ dìde fúyà tàbí kẹ́ jókòó tó wà lórí ìjókòó tàbí ẹ̀rín kiri ni ẹ lè wà lórí ìkúnlẹ̀ báyìí ẹ wà bẹ̀ẹ̀ sí sọ fún Ọlọ́run kí lè fẹ́ kí Ọlọ́run kó ṣe gan kí la fi ilẹ̀ lónìí tá a pè nínú àdúrà ṣùgbọ́n táwọn ẹ̀pọ̀ jẹ́ yín lógún pọ̀ ó yẹ máa gbà pẹ̀lú ìgbàgbọ́ ká tó bẹ̀rẹ̀ àdúrà rárá òun láti gbàdúrà o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ká tó bẹ̀rẹ̀ rárá láti sọ fún Ọlọ́run yàtọ̀ sí àwọn normal prayers tá a máa ń gbà o pé gbogbo àwọn tó connect mọ́ ṣẹ́ránṣẹ́ wa kán rí ìyanu eléyìí tún yàtọ̀ tá a máa ń gbà nígbàgbọ́ tá a bá fẹ́ ṣe program báyìí a tún á dúró lọ́tọ̀ láti gbàdúrà a ti gbàdúrà lónìí o Ọlọ́run jẹ́lẹ̀rìí mi a sọ fún Ọlọ́run polúwa iṣẹ́ ìránṣẹ́ wa lónìí jẹ́ kó pé àwọn ènìyàn ọ̀nà mẹ́ta ni kí iṣẹ́ ìránṣẹ́ wa pé Ọlọ́run kó pé àwọn ènìyàn kó wá pé àwa fúnra wa ó yẹ máa gbàdúrà ẹ máa béèrè pẹ̀lú ìgbàgbọ́ ẹ gbà pé ẹ ti rí gbà ẹ má jẹ́ kó ṣuṣu yín o ẹ má jẹ́ kó rẹ̀ yín o ẹ má wí ìrègbè o àti kọ́ àwọn ẹ̀kọ́ yẹn lónìí ẹ máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ máa sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ ẹ máa sọ fún bẹ́ẹ̀ ṣe fẹ́ ó yẹ tẹ̀síwájú ẹ máa gbàdúrà ẹ máa béèrè ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ṣìpẹ̀ yà òkú ni fún Ọlọ́run gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ àtúndúpẹ́ lẹ́ẹ̀kan sí torí pé àánú yín dúró láéláé àyìn yín torí pé ẹ̀yin Ọlọ́run gbọ́ àdúrà àdúgbò fún ìṣìníyè tẹ́tún fún wa lónìí ọ̀nà tẹ́tún gbé àdúrà ìgbà mọ́ wa lọ́wọ́ bàbá Olúwa gba ọpẹ́ wa torí pé ẹ fún wa ní kókó ọ̀rọ̀ tá a sọ ẹ tún fún wa ní olùfẹ́ láti sọ what a good God lórúkọ Jésù Olúwa gba ìyẹn wa mo gbàdúrà fún yín lónìí pé bọ́lá ti bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè ẹni gbàdúrà gbànú lórúkọ Jésù Kristi ní gbogbo ìgbà tẹ́ bá ń pe orúkọ Jésù ní orúkọ Jésù á dá yín lóhùn ohun tẹ́ bá béèrè bí Jábésì ṣe rí ìdáhùn àdúrà ẹ̀ lọ́gán lórúkọ Jésù Kristi ẹ̀yin náà rí tiyín lọ́gán lórúkọ Jésù Kristi bí Hánà ṣe ṣoríire nígbà tó bẹ̀bẹ̀ fún ọmọ tí Ọlọ́run dẹ̀ ṣe fún ní ọdún yẹn lọ́hùn ní orúkọ Jésù Kristi ẹ ò rí ojú rẹ Ọlọ́run lórúkọ Jésù Kristi mo gbàdúrà pé ilé yín iṣẹ́ yín ayé yín àwọn ọmọ yín ìgbéyàwó yín ìtẹ̀síwájú yín ọ̀nà yín ní orúkọ Jésù Kristi Ọlọ́run á mú kó dára lórúkọ Jésù Kristi yẹn ni pé mo fẹ́ kọ́ Ọlọ́run kó dẹkórétì ayé yín débi pé àwọn tó ti rí yín rí tipẹ́ wọ́n á rí yín wò ní dá yín mọ̀ sí rere lórúkọ Jésù Kristi torí pé Ọlọ́run á ṣe yín lógo mo lọ́run ṣe yín lógo Ọlọ́run ògo ní orúkọ Jésù ó ṣe yín lógo lórúkọ Jésù kì í ṣe pé ẹ̀yin ló dá ṣe lógo ó ṣe yín lógo ṣe àwọn ọmọ yín lógo kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ó ṣe yín lógo ṣe ẹbí yín lógo ní orúkọ Jésù Kristi ẹ ò ní ìrí ògo Ọlọ́run lórúkọ Jésù Kristi gbogbo ẹkún ogun gbogbo ẹkún ìṣòro gbogbo ẹkún wàhálà gbogbo ẹkún ìbànújẹ́ lórúkọ Jésù Kristi ó dópin pátápátá nínú ìdílé yín lórúkọ Jésù Kristi ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ló ń Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa àti rí àánú Ọlọ́run gbà náà ẹ̀rí yín yóò sì pọ̀ lórúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.